fún ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì gbọ́ lóòótọ́ ni Yusuf Adépọ̀jù lóòótọ́ ló ń dúnkokò mọ́ Evangelist Noah. Lóòótọ́ ló ń dúnkokò mọ́ Evangelist Noah. Kí ni nǹkan tó dẹ̀ sọ? Ó ní Evangelist Noah máa ń cut àwọn fídíò tó ń bá ṣe, ó wá máa ń sọ̀rọ̀ lé lórí. Ó ní òun ti lọ fẹjọ́ ẹ̀sùn àwọn security kíní kan àbí nǹkankan pé òun fẹ́ gbé lọ ilé ẹjọ́. Ó lè jẹ́ pé táwọn arábí òkè ju ẹjọ́ lọ. Mi ì mọ irú táwọn mùsùlùmí tí wọ́n ò, mi ì mọ táwọn ti gba mùsùlùmí ẹ̀sìn mùsùlùmí tí wọ́n ò. Lórí àwọn bàbá wa nínú ẹ̀sìn yẹn tèmi mọ̀ láyé ìgbà yẹn o, wọn kì í gbéyàn lọ ilé ẹjọ́. Ṣùgbọ́n táwọn eléyìí ń sìn báyìí kí wọ́n lásán wọ́n lè ní ẹ̀mọ̀ àwọn kí wọ́n gbé yín lọ ilé ẹjọ́. Mi ì mọ bí tí àṣà yẹn ti wù tẹ̀ dé ń sìn. Mi ì mọ bí tí àṣà yẹn ti dé. Mi ì mọ bí tí wọ́n ti kó àṣà yẹn. Ṣùgbọ́n ìyẹn kọ́ mo tẹ̀ fẹ́ sọ. Bí ìdúnkokò tí wọ́n wá ń dúnkokò mọ́ Evangelist Noah, bẹ́ẹ̀ náà ni àfàlẹ́gbà náà jáde tó náà dúnkokò mọ́. Àmọ́ kí ni àríwísí mi lórí ọ̀rọ̀ yẹn? Adépọ̀jù. Ó kàwé, ó lọ fúta. Ó lè jẹ́ pé mi rò pé ẹ má jẹ́ ń tẹ̀sọ̀ lọ bẹ́ẹ̀, but wọ́n ní ó lọ fúta. So ìwọ̀nba ìwé tó kà, ó yẹ kí àwọn kankan yí ẹ nípa social media. Àkọ́kọ́, any video tó bá ti wà lórí social media, kò sí ẹni tí ò lè wò, kò dẹ̀ sẹ́ni tí ò lè lò, especially lórí Facebook. Facebook fi àyè yẹn sílẹ̀. That's what pé ẹ máa rí i pé most of àwọn bloggers wa tó bá ti rí fídíò wọn máa kọ́ tẹ̀ wọ́n máa react sí. So Facebook fi àyè yẹn sílẹ̀ pé mo lè react sí any video tí mo bá rí lórí Facebook, mo lè react sí. Facebook fi àyè yẹn sílẹ̀. So as long as tó yẹ pé kì í ṣe pé o ṣe o release video yẹn sí city, ẹni yẹn pirate ẹ̀. Tó bá yẹ pé o rí lórí social media platform ni, social media ẹlòmíràn àbí ẹ̀mọ̀ tó máa social media ni, ó rí lórí social media platform, ó download ẹ̀, ẹjọ́ ṣé ẹ̀ṣẹ̀ wà nù yẹn? So òfin kan dé sá pé tí n bá ti rí fídíò lórí social media mi lè download ẹ̀, kò sí òfin kankan tó dé. So number one, ṣe ó yé wa? So bó dẹ̀ react sí, kò sí òfin kan tó dé. Quote me. Nǹkan tí òfin bá sọ tàbí tó òfin lè dé lórí nípa fídíò yẹn ni pé báyà ó bú ẹ tó defame ẹ, ó bá ẹ lórúkọ jẹ́. Bí a mo kọ́ fídíò yẹn tán, mo bẹ̀rẹ̀ sí bú ẹ, mo bẹ̀rẹ̀ sí bá ẹ lórúkọ jẹ́, ìyẹn ló lè gbé mi lọ ilé ẹjọ́ sí pé mo bá ẹ lórúkọ jẹ́. Àkọ́kọ́ ni ẹ̀. Ẹ̀kejì ni pé báyà mo claim the ownership of that video pé mi mo ní. Ìyẹn gan kó tó dé ilé ẹjọ́ gan, Facebook fún rẹ̀ máa kọ́ copyright sí. Tó má dẹ̀ ti give credit fún ẹ, kò sí nǹkan tó Facebook máa kọ sí. So tó bá jẹ́ pé mo claim pé mi mo ní, ìgbà yẹn ló lè sue mi fún bí a copyright tàbí piracy. Mi ò bí ẹ understand me. But tí yóò bá ti ṣẹlẹ̀ pé mo rí fídíò, mo copy ẹ̀, mo download ẹ̀, mo react sí, èmi ò rò pé àfi tó rí adájọ́ tó bá fẹ́ dá bá kú. But mo dúpẹ́ pé orí àwọn adájọ́ wa lórílẹ̀-èdè wa ò kú. So nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀fẹ́ yìí tí ẹ mọ̀. Kí ló wá dé gangan tó fi mú Evangelist Noah ní ọ̀tá? Ó ní pé tẹ́ bá gbàgbé Adégún àti Adépọ̀jù, Fẹ́mi Adépọ̀jù ni àwọn méjèèjì wọ́n máa ń ṣe, wọ́n náà wọ́n ṣe wá sí ìta gbangba. Tó bá ti débẹ̀, instead of them to preach, wọ́n ní preach, wọ́n máa gbé Bible, àwọn máa reanalyze àwọn nǹkan tó wà ní Bible in a negative way that will condemn Christianity. Mo rántí lára ẹni nígbà tí Adépọ̀jù yìí tó quote chapter kan bí tí àwọn ọmọ yìí ti ń yá àgbàdo nínú oko kan nínú Bible, tó dẹ̀ sọ pé fún ẹ̀ ló sọ ní ẹ rí pé Jésù jalè ń bẹ̀, àní Jésù jalè ń bẹ̀. So ara wọn nǹkan tó máa ń ṣe nìyẹn, bí káwọn kí wọn máa sọ̀rọ̀ òdì sí Kristẹni. Bó ṣe wọn pé àwọn Christians wọn à ní time, wọ́n believe pé Ọlọ́run ló máa ń gbèjà. Ilé tẹ́yẹ yìí máa ń gbá yẹn lọ lẹ́jọ́ ẹ̀, Kristẹni ò rí time gbà yẹn, wọn à ní time yẹn tó bá wà tó dá sí Kristẹni. Wọ́n nígbà gbogbo Ọlọ́run táwọn sì tó járe ẹ̀ gbé, àwọn ò lè gbèjà Ọlọ́run yẹn náà máa bẹ̀ jẹ́. Ọ̀rọ̀ yẹn dàbí àwọn oníṣẹ̀ṣe. Ẹ jẹ́ ká lọ mọ nǹkan tá à ń sìn o. Máa ń sọ, ẹ jẹ́ ká lọ mọ nǹkan tá à ń sìn. Ẹ rí pé àwọn oníṣẹ̀ṣe tá à ń sọ pé wọn àtàwọn ẹlẹ́bọ yìí, mo ti sọ́nu fídíò mi rí,
ǹjọ́ wàá ṣe oníṣàngó kó gbé ẹ lọ lẹ́jọ́ bí nígbà tí nǹkan tó ń sìn tó mọ̀ kò ní èèyàn kọ́ ló máa gbèjà Ọlọ́run Yorùbá ni wọ́n sọ wọ́n ní ẹ má jẹ́ ká gbèjà ìwọ ló máa gbèjà rẹ̀ so àbò rò pé àbí ẹni tó bá ń sin èṣù ló máa ráyè àti gbé ẹ lọ lẹ́jọ́ gbà tó mọ nǹkan tó ń sìn so owó tó bá jẹ́ mùsùlùmí gidi tó bá jẹ́ pé nǹkan tó ń sìn yẹn dá ẹ lójú ó gbà dáadáa kò yẹ kó gbéyàn lọ lẹ́jọ́ tẹ́nìyàn bá tiẹ̀ sí tàbùkù ẹ̀sìn ẹ̀ ó sì bẹ́ Ọlọ́run tó ń sìn nídìí ẹ̀sìn yẹn kó jẹ́wọ́ rẹ̀ ẹ jẹ́ ká wọnú Bíbélì nígbà tí Paul apostol tó bẹ̀rẹ̀ sí tó sọ̀rọ̀ ẹ̀dí aṣòdì sí Kristi tó bẹ̀rẹ̀ sí tako àwọn ẹ̀sìn tó ń tẹ̀sí tako ẹ̀sìn Kristẹni tó ń gbógun ti àwọn ọmọ ẹlẹ́yìn àwọn Kristẹni nígbà tí Ọlọ́run fẹ́ fara hàn níbo lọ́lọ́run ti fara hàn ní ọ̀nà Antioch lọ́lọ́run ti fara hàn kì í ṣe pé èèyàn ló lọ arrest Paul Ọlọ́run fún rẹ̀ táwọn Kristẹni ìgbà yẹn ń sìn ló arrest ẹ̀ bó ṣe kó rí gangan nìyẹn ṣùgbọ́n ẹ̀ ó bu ànábì wa ó bu àlá wa a máa gbé lọ kóòtù ni jẹ́ kí àlá ẹ̀ gbèjà rẹ̀ jẹ́ kí àlá ẹ̀ tí bá àlá ẹ̀ ò sá kìí ṣe òrìṣà tó nẹ́ni tó lè sọ̀rọ̀ àlá ẹ̀ ò kìí ṣe òrìṣà tó ní apá tó lè gbé jẹ́ kí àlá ẹ̀ gbèjà rẹ̀ náà má gbèjà àlá ẹ má gbèjà àlá torí báwọn Muslim tó wà ní north ti ń gbèjà àlá nìyẹn tó fi ń hàn àwọn èèyàn ẹgbẹ́ wọn léèmọ̀ tán hàn àwọn èèyàn léèmọ̀ tán náà wọ́n ń gbèjà Allah tó bá ti di pé àgbà kí ní ẹ̀ láyé ilẹ̀ Yorùbá pé àgbà kí àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá máa gbèjà Allah tó bá yá wọn á tún sí nǹkan tó burú wọn gbìyàn lọ kóòtù lọ implication tó wà ní kíní yẹn nìyẹn so kí ló wá dé tó fi wá kórìíra evangelist náà pé ọwọ́ afẹ́ sí debate Adépọ̀jù tóun náà ní kò sí Kristẹni tó lè wá takò evangelist náà wà no kì í ṣe no evangelist náà lọ sọ́dọ̀ Jamiu wọn lọ sọ́dọ̀ Adépọ̀jù náà so àwọn méjì ni wọ́n takò àbàtẹ evangelist náà wà takò wọn pé evangelist náà mọ abẹ Bíbélì ó dẹ̀ mọ Kùránì ẹ̀mí mímọ́ dẹ̀ ń gbé inú ẹ̀ evangelist tó wá jẹ́ wòlíì gbogbo nǹkan tó sọ níbẹ̀ yẹn nǹkan ló sọ ìyàtọ̀ Kristẹni nìyẹn kẹ́tí Kristẹni bá lè sọ pé kí ẹ̀mí mímọ́ gbà àkóso ibi tó tún nǹkan òye dé ẹ̀mí mímọ́ máa fi yé jù bẹ́ẹ̀ lọ so máa yẹn wá tú gbogbo èjì wẹ́lẹ́wẹ́lẹ́ fún wọn ó ṣàlàyé ẹ̀ fún wọn débi pé àwọn mùsùlùmí ní gangan wọ́n tún convert sí Christianity through event yẹn pé àṣírọ́ ni àwọn Adégúnwà ń pa fún wa látọ̀jọ́ ẹ̀ àwọn mùsùlùmí gangan tó wá ń bú àwọn Adégúnwà àti Jamiu pé kò yẹ kẹ́ ẹ gbà kí arákùnrin yẹn wá nítorí àwọn nǹkan tó sọ ó ká wọn mọ́kànnà àbọ̀ díẹ̀ wá ni pé àwa ń dún kòkó máa báyìí ẹjọ́ ṣé kìí ṣe pé wọ́n ti fẹ́ sọ ẹ̀sìn mùsùlùmí dá nǹkan mi nílẹ̀ Yorùbá ṣé mo bá ṣẹyanjú tọrọ Tani Olohun ni mo fẹ́ pé ẹ̀yin mùsùlùmí gidi kan sí àkíyèsí kan mi bú ẹ̀sìn mùsùlùmí mo sọ fídíò kan tó ń bọ̀ sí lánàá mo sọ pé ẹni tí wọ́n bí lé bàbá mi mùsùlùmí ni wọ́n fẹ́ àwọn ọmọ tí wọ́n bí ara àwọn tó ń ṣe ẹ̀sìn mùsùlùmí ni wọ́n orúkọ mùsùlùmí ni wọ́n ń jẹ́ so túmọ̀ sí pé ẹbí mi mùsùlùmí wà ń bẹ̀ ṣùgbọ́n mùsùlùmí gidi ni wọ́n rí gbogbo iléyá tí wọ́n máa ń ṣe ń gbà yẹn bàtí mo wà ní mo máa ń lọ àjọ máa ń jẹ ẹran àgbò yẹn ni so àwọn yẹn fi mùsùlùmí wù wá sí mo ti súnmọ́ àwọn mùsùlùmí dáadáa tí mo sì ní lọ́rẹ̀ mo sì ní ìmáàmù bí ní bàbá tó jẹ́ bí bàbá sí mi mo dẹ̀ respect wọn so irú àwọn yẹn mo á ń pe àpèsè àkíyèsí báyìí pé ẹ má jẹ́ kí àwọn alákatakítí tó wà nínú ẹ̀sìn mùsùlùmí sọ ẹ̀sìn mùsùlùmí lẹ́nu àṣẹyanjú ti Tani Olohun ni ẹ mọ̀ sọ lẹ́nu tó bá dé ẹ mọ bí àwọn ẹ̀sìn bẹ̀rẹ̀ sí sọ orúkọ ẹ̀sìn mùsùlùmí lórúkọ oríṣiríṣi ẹjọ́ ìmélòó tún rúnà bọ̀ yìí àmì ìmélòó tún rúgbó bọ̀ yìí ìmélòó tún rúgbó nǹkan tó wájú mi pé wọ́n àti pé wọ́n mọ Kùránì yẹn bí àwọn bàbá tèmi mọ̀ ṣùgbọ́n àwọn fi owó oúnjẹ wọ́n ti fi pákéjì sí àwọn fi pákéjì sí oye yín àwọn fi pákéjì sí pákéjì wọn fi sí yẹn ń sìn báyìí ó fẹ́ yípadà yí wọn lọ́wọ́ ó fẹ́ affect society wa so mo bẹ̀ gbogbo ẹ̀yin bàbá dáadáa nínú ẹ̀sìn mùsùlùmí ẹ jọ̀ọ́ ẹ má yẹ káwọn pépè sọ ẹ̀sìn mùsùlùmí lẹ́nu lọ́tọ́ bá tún padà tún gbé ọ̀rọ̀ kéèsì mi jáde against inú àmọ́ páwọn ọ̀rọ̀ àwa di Christian versus Muslims àwọn èèyàn tó wá sọ pé wọ́n tún ti bẹ̀rẹ̀ o wọ́n ti dàlúrú ẹ mọ̀
with that gan sẹ́ni tó wá fẹ́ sẹ̀sìn yẹn ṣé àṣàṣe tó dá ẹ̀yà máa pé má sọ náà lórúkọ burúkú. So ó yẹ kí a fi ẹ̀sìn tàbá ń sìn ká fi tún àwùjọ sí ni ká fi mú àlàáfíà bá àwùjọ. Nígbà táwọn tá ń pè ní ẹlẹ́bọ táwọn ń gba àlàáfíà láàyè sẹ́yìn pé àwọn náà ní ọmọ líle sáàrin wọn ni. ẹ wo àwọn bàbá yẹn, ẹ wo àwọn tá ń pè lẹ́lẹ́bọ yẹn, àwọn babaláwo yẹn, wọ́n sì ní nǹkan burúkú tó lọ́wọ́. ẹ gbọ́n bá máa lọ bí odò ni, nǹkan dẹ̀ wà lọ́wọ́ wọn gan, nǹkan burúkú wà lọ́wọ́ wọn, wọ́n máa lọ bí odò, àwọn ẹ̀sìn pé àwọn nǹkan kan. So ìwọ tí ó mọ̀ pé o fẹ́ káwọn èèyàn cut video ẹ̀, wọ́n ní o ní release video sí Facebook tó bá ti mọ̀ pé o fẹ́ káwọn èèyàn cut video ẹ̀. Ó ní Yorùbá máa sọ pé má tà mí sí mi lára kìsìkìnì kí lọ sí tí odò. So ìwọ ni kò jìnnà sí Facebook. Mo rántí same person tó ń sọ̀rọ̀ wípé ẹnìkan lo fídíò òun máa gbé lọ ilé ẹjọ́ yìí, ó lo fídíò Baba Adébóyè o. Mo rántí fídíò kẹ́tí Baba Adébóyè ṣe tí wọ́n ní àwọn wá Muslim tí ó lè wá preach ní church àwọn. Same person tó ń allege evangelist náà yìí ó cut fídíò Baba Adébóyè jáde ó dẹ̀ react sí. But nǹkan tó tún máa ń dùn mí ni pé báwo lẹ́yìn tí wọ́n máa ń wùwà bẹ́ẹ̀ ni pé àwa lè ṣe nǹkan yẹn ẹlòmíì ò gbọdọ̀ ṣe. Kí ló dé tí àwọn mùsùlùmí kan máa wùwà yẹn pé àwa lè ṣe nǹkan yẹn ẹlòmíì ò gbọdọ̀ ṣe tàdéjọ jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí, especially kí n má tẹ̀ sọ̀rọ̀ Nàìjíríà torí àwọn mùsùlùmí kan ti pollute àwọn apá àbíkan ní Nàìjíríà. So ṣùgbọ́n kí ló dé àgbọ̀n mi sọ pé ẹ má jẹun kọ́rọ̀ Nàìjíríà papọ̀ bọ́dí àjọ nílẹ̀ Yorùbá ni. So ẹ má wùwà pé àwa la wà ń bẹ̀. Mo dẹ̀ mọ̀ pé nǹkan tó ń ká aláyé lára ni wípé tí Mr. Noah bá kàn dédé wá sórí social media tí wọ́n máa ń debunk àwọn kan tó ń sọ against àwọn ẹlẹ́sìn Kristẹni, ó lè padà sí wọn pé wọ́n bá lórúkọ jẹ́ sẹ́wọ̀n pé ìgbà tí wọ́n tó bá sí evidence ọkọ ni wọ́n parọ́ mọ́ ọ́ á sọ fáwọn èèyàn pé irọ́ ni ní evangelist Noah ń pa nǹkan tí ó jẹ́ kó wà yẹn ni. But ó tún mọ̀ pé tí òun bá sọ̀rọ̀ kan lòdì sí ẹ̀sìn Kristẹni tí wọ́n wá cut fídíò yẹn gbogbo ayé á rí pé lóòótọ́ ni wọ́n àparọ́ mọ́, kò sí lẹ́yìn tó fẹ́ gbé wọn lọ, wọ́n á play clip yẹn pé nǹkan báyìí ló sọ lóòótọ́. Mo rántí ìgbà kan lẹ́yìn ìgbà tó sọ pé Jésù jalè tán ó wá padà sí fídíò kan, ẹ gbọ́ mo lòun ti sọ wípé Jésù jalè ìgbà kan báwọn àwọn tèmi bọ́ sí bẹ̀rẹ̀ sí padà cut fídíò yẹn jáde ni àwọn bẹ̀rẹ̀ sí cut ẹ̀ wọ́n ń ṣe kọ́ lè mọ̀ wípé àwọn save fídíò yẹn gbà yẹn. So plan àlàyé ni ẹ̀ kí là ń ṣe yẹn sí ṣe ẹ̀sìn náà dẹ̀ ni ẹ má sì mí gbọ́ mi lòdì sẹ́sìn mùsùlùmí o, mi lòdì sẹ́sìn mùsùlùmí bọ̀bọ́ ẹ̀ mò ń sọ pé sẹ́ẹ̀sìn lòun ń ṣe yẹn tẹ̀ àbí àfàlẹ́gbà náà tó ní tóun bá ṣe tán pẹ̀lú Mr. Noah àná ẹ̀ máa ṣe àwọn èèyàn ẹjọ́ kí ni tùmọ̀ yẹn yọ sẹ́sìn ni ẹ̀yin bàbá mi mi ẹ̀sìn mùsùlùmí ẹ̀dẹ̀ ń wò even yàtọ̀ sí wípé èèyàn jẹ́ blogger gan anything media wọ́n gbọ́dọ̀ make reaction sí existing video or videos anything media àbí ẹ̀kiri àwọn news reporters tó wọ́n fẹ́ give report news kan wọ́n máa make sure pé evidence wà wọ́n á sì kí ni wọ́n á release ẹ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀ ń bí báyìí wọ́n á dẹ̀ gbé video yẹn jáde àbáláyé ò mọ nǹkan tó ń sọ ni kí wọ́n kọ́ Facebook tó lásán ni àwọn yẹn tó máa rí access system videos àbí. So mo sì ń wá adájọ́ tó fẹ́ dá ẹjọ́ yẹn mo sì ń wá adájọ́ tó fẹ́ dá ẹjọ́ yẹn tó fẹ́ favour ẹ̀ àwọn èèyàn tẹ̀ wá tẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀yin bàbá mi tẹ̀ jẹ́ mùsùlùmí gidi ẹ bá wa ṣàtúnṣe ọlọ́run adé fún yín ṣe Adéọmọdé ní orúkọ mi ẹ jẹ́ bá mi pín fídíò yìí ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí YouTube channel mi Adéọmọdé TV ó dàbọ̀.